jẹ́jẹ́ mi mo wà ní ọ̀dọ̀ mi mo ṣe fàájì lọ́wọ́ ni lẹ́ni ọ̀n bá pè mí tó bá di bàbá ìjọ̀gbọ̀n ẹ̀yin náà sátìmọ̀ wọn lánàá kó tó dùn ní ìjọ̀gbọ̀n lọ́lọ́run fi dá wọn, omi ìjọ̀gbọ̀n lọ́lọ́run fi mọ wọn, òyìnpẹ̀ ìjọ̀gbọ̀n lọ́lọ́run fi dá màá náà. Mo bá gbé fóònù sétí ńlá olúwa, mo ní bàbá mi sà, báwo ni mo wà pàṣà, ayé á dá, mo ní àmì sà, ẹ̀mí á dẹ́gun wà á dẹ́ sórí ire ní ayé, mo ní àmì o. Mo ní ń jí ṣàárọ̀ kùtùkùtù kí n jí pé ẹ láàárọ̀ kùtùkùtù kí n jí ṣe àdúrà àárọ̀ kùtùkùtù fún ẹni. Mo ní àdúpẹ́sẹ̀ ẹ ṣeun sà, ó yá kúnlẹ̀. Mo bá sì kúnlẹ̀. Ìyàwó àtọmọ ń kọ́, mo ní wọ́n wà nínú ilé, wọ́n wà lórí bẹ́ẹ̀dì. Lájí wọn mo fẹ́ gbàdúrà fún wọn. Mo bá lọ rè jíyàwó mi lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ọmọ mi tó bàbá náà fẹ́ gbàdúrà fún wa o. Ṣé ẹ ti wà ń bẹ̀? Mo láti wà ń bẹ̀. Wọ́n ń gbọ́ yín sà, ṣé ká fi fóònù sí spíkà? Má wulẹ̀ fi sí spíkà. Lóòlù bá fi sí bẹ̀m̀bẹ̀ntò, báwo ni ìyàwó àtọmọ àṣìwá máa gbọ́ mi? Fi fóònù sí spíkà jàre. Mo bá mú fóònù mo bá fi sí spíkà. Ní orúkọ Ọlọ́run, bàbá ń ṣe àmín. Ọlọ́run kó gbàdúrà fún ẹ o. Mo ní àmín sà. Àtiwọ́ àti ìyàwó ẹ àtọmọ ẹ rí bá ti ṣe. Mo ní àmín sà. Ẹ̀ẹ́dẹ̀rọ̀ náà gbégbà, àmín sà. A máa ju ẹ ṣe, àmín sà. Ìwọ ìyàwó Láolú àtàjèrè, mo ní àmín o. Ọmọ náà wà máa lé lọ́gbọ́n àti mọ̀, mo ní àmín o. Adẹ́jú ẹsẹ̀, mo ní àmín o. Òdẹ ní ṣáàkì, mo ní àmín o. Àjọ máa ráwọn èèyàn góńgó. Mo ní ẹ̀lò. Àjọ máa ráwọn èèyàn góńgó. Ẹ̀lò mi gbọ́ yín, nẹ́tíwọ́ọ̀kì yín ò dáa. Nǹkan ń ṣe ẹ́. Nẹ́tíwọ́ọ̀kì ò lè dáa. Mo ti ń gbọ́ yín sà. Ìgbà tó lè ṣàmì sàdúrà yẹn, mo lájọ máa fọ́gò fáwọn èèyàn. Ìyàwó mi ní ẹ lè fọ́ nǹkan kan. Mo ti sọ fún mi kọ́kọ́ mi máa bá yín jáde mọ́. Ẹ ti láìkí wàhálà òṣì jù. Ẹ ní ronú ni. Ṣé torí kí n láìkí lẹ fi ń ṣàdúrà. Mo ní ìyàwó mi má sọ bá wọn. Nígbà tí ilé ò fi mọ́, àbí fán bùn ni bàbá drive wá sílé ọ̀dọ̀ mi pẹ̀lú àwọn tọ́ọ̀gì ẹ̀. Bàbá ní ẹ máa bọ́lẹ̀ ẹ̀yin bọ́ìsì, ẹ máa bọ́lẹ̀, ẹ wọlé, ẹ sọ̀rọ̀ àǹdí gbogbo ilé ẹ̀yin. Láolú mi ń dáhùn. Láolú mi ń tún dáhùn. Láolú wá o. Mo ní àbábá o, àṣé o sí nǹkan mọ̀mọ̀ jírí yín láàárọ̀. Gbẹ́nu sọ̀hún. Bàbá mi sọ gbogbo yẹn. Kí ló ń jẹ ta ló ń jẹun ta jáǹjùrù? Èmi ń gbàdúrà fún wa àti ìyàwó ẹ̀ lórí fóònù láàárọ̀ kùtùkùtù. Ìyàwó ẹ̀ bẹ̀rẹ̀ sí ní halẹ̀ mọ́ mi. Kò tí ì yẹ báyìí, wà á ti máa gbọ́. Mo fẹ́ yẹ pákó fún ẹ. Yẹ pákó fún ta ni? Èyí ṣe mi lẹ fẹ́ yẹ pákó fún, God forbid. Bí mi àti bàbá ti ṣe fa wàhálà nù. Nígbà tó yá bàbá sápadà sọ̀rẹ́ńdà. Ṣàdédé ni bàbá ní ẹ̀yin bọ́ìsì, bàbá àgbàlagbà. Wọ́n ní Ṣàgàrí ń gbépo bọ̀ sí ilé epo ẹ̀ lónìí. Bẹ́ẹ̀ ni bàbá àgbàlagbà. Ẹ la double cross ilé epo yẹn o. Ẹ gba epo lọ́wọ́ àwọn ilé epo yẹn. Ẹ divert wọn sí ilé epo ọ̀dọ̀ mi. Tí wọ́n bá dẹ̀ fẹ́ ṣe wèrè, ẹ yẹ pákó fún wọn. Wọ́n á lè mọ̀ pé gbẹ̀rún dè yàn lọ. Àwọn bọ́ìsì ní àti gbọ́ bàbá. Ìdí ààrẹ rẹ̀ bàbá mi àgbàlagbà. Ǹjẹ́ o gbọ́ pé Àmínátù ti bímọ? Àmínátù bàbá mi ti gbọ́. Ó ti bímọ. Ọmọ tí mo fún lóyún ńjọ́ yẹn ni ó ti bímọ. Ọ̀tọ̀ nílé ọkọ bí tó wà o. Ó lọ gbọ́ máa lè fún ọkọ. Mọ́ tó máa ṣẹlẹ̀. Bàbá mi kí ni kó ṣẹlẹ̀? Ìwọ pẹ̀lẹ́ àwọn bíi 41 ẹ jẹ́ 42 bẹ́ẹ̀ yẹn. Ẹ múra lọ, ẹ lọ sílé ẹ̀ fún mi. Ẹ lọ dá oko bó páànù. Ẹ bá dóko bó páànù tán, ẹ gbé ọkọ ẹ jù sínú kànga. Ẹ bá jù nínú kànga tán, ẹ dé ìyàwó lọ́wọ́, ẹ dé sẹ́yìn. Ẹ fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lẹ́yìn sí ní ẹsẹ̀. Ẹ gbégbó sí lẹ́nu, ẹ máa gbébọn lé ọ̀dọ̀ mi. Ọmọ tán ṣẹ̀ṣẹ̀ bí yẹn, ẹ mọ̀ tẹ́ ẹ máa ṣe fún bàbá àgbàlagbà àti ìmọ̀. Ẹ má ṣe nǹkan kan fún ọmọ mi ni o. Ọmọ mi ni ẹ máa gbébọn. Bẹ̀m̀bẹ̀ntò bàbá mi àgbàlagbà. Ṣúfì bàbá. Ẹ̀yin lọ ra fúùdù wa kẹ́ fún ọmọ yẹn. Kẹ́ bọ́ ọmọ yẹn fi gbó díẹ̀ sínú fúùdù yẹn kẹ́ máa fún un. Mo ní bàbá ọmọ kékeré máa ní gbẹ́nu sọ̀hún. Ẹni bá bí ni làájọ. Ọmọ yẹn náà àti kékeré fa nǹkan. Naira Marley àti kékeré ló ti ń fa gánjà, ló ti ń fa gbó. Kò tí ì yẹ. Àtọ̀run Naira Marley ti ń fa gbó wá sílé ayé. Ẹ̀jẹ̀ Fẹlá ló wà lára ẹ̀. Ọlọ́run ní jí ó bàjẹ́. Mo ní ó sọjà àti wàhálà rẹ̀. Ẹ mọ̀ gbọ́ lórí Digest TV. Continuity ẹ̀ tún ń bọ̀ láìpẹ́. Ẹ ṣé.